ẹ̀yin èèyàn wa lórí ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò NURTW tó lù yàn pa lẹ́kọ̀ọ́ ní Lagos Island ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó wọ́n mọ̀ tí àwọn náà mọ̀ tó ti sọ̀rọ̀ wọ́n tún gbégbésẹ̀ tó le koko bí awo erin ẹ̀yin èèyàn mọ̀ súnmọ́ bí ẹ mọ̀ bá wa share fídíò yìí sẹ́ ọ̀rọ̀ yìí ó ti dojú ẹ̀ dáadáa báyìí ẹ wá mọ̀ gbọ́ o ilé ìgbìmọ̀ asòfin tìpínlẹ̀ Èkó àwọn náà ti sọ̀rọ̀ kódà ẹni tó jẹ́ alága tó ń rí sí ẹ̀ka àgòkègodò ọkọ̀ ìyẹn transportation committee nílé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Èkó alága wọn ìyẹn Honorable Adéwálé Tèmítọ́pẹ́ Adédèjì OON àwọn ni wọ́n gba ẹnu gbogbo ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ni wọ́n gbẹnu wọn sọ̀rọ̀ ẹ wá máa gbọ́ o ẹ̀yin èèyàn alága sọ̀rọ̀ wípé ìwà tí Shamelion àbí kí ni wọ́n ń pè tó wù yìí wípé bí ìwà ẹranko pé ẹni tí ò bá ti fẹ́ tí ó bá ti rí èèyàn bíi tiẹ̀ tó wá wò wípé kó ń gbẹ̀mí lẹ́nu èèyàn bíi tiẹ̀ pé irú èèyàn yẹn kì í ṣe èèyàn kì í ṣe irú èèyàn tó yẹ kó wà láwùjọ wa ní irú èèyàn yẹn ẹ wá máa gbọ́ o ẹ̀yin èèyàn ṣé ẹ sì rántí ọba kan nípínlẹ̀ Ògùn ń jò ní olórílé Ifọ̀ ọba Wàsíù Ògúnjọbí tó náà na bàbá 73 years bàbá Abraham ṣé ẹ gbàgbé tí wọ́n dé bàbá ń gbà tí wọ́n dá bàbá kúnlẹ̀ ẹ máa rí pé nígbà yẹn náà ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n suspend ọba yẹn wọ́n ní fóṣù mẹ́fà kò gbọ́dọ̀ pé rẹ̀ lọ́ba kò kàn tí ẹ gbọ́dọ̀ wọnú ìlú yẹn dépò tí ó mọ kílèmù pò ń lọ́ba ṣùgbọ́n wọ́n ní wọ́n gbé lọ ilé ẹjọ́ kíní kò ṣẹlẹ̀ ṣé mọ̀ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí a padà gbọ́ nǹkan kan mọ́ ọ̀rọ̀ yẹn kú rewéregbò ni o àwọn èèyàn tí wọ́n á sọ pé ṣé ọ̀rọ̀ ti Shamelion yìí náà ṣé kò tún ní rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí lè gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó tí wọ́n sọ yìí ẹ̀yin èèyàn kò lè rí bẹ́ẹ̀ tabaníkàwò kò ṣeé fọwọ́ bò eléyìí kan tiẹ̀ tún burú jù torí pé bókàtí ẹ̀jẹ̀ pé ọba ò pààyàn ń tiẹ̀ ṣùgbọ́n tọba yẹn náà worst gan o tabaníkàwò dáadáa bí irú ọba yẹn ó yẹ kán yọ pátápátá ni kò yẹ kó kàn tiẹ̀ dé orí ìtẹ́ mọ́ ṣùgbọ́n ibi tẹ́lẹ̀ yìí wá dé yìí ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ máa kọ́mẹ̀ǹtì o ṣùgbọ́n kí wàá nílé ìgbìmọ̀ asòfin gangan kí ni wọ́n sọ wọ́n ní fọ́nrán ọ̀hún àwọn rí wípé omi ń gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lójú àwọn wípé báwo lèyàn ó ṣe wo èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ báyìí tí ó sì ná despite pé arákùnrin yẹn ò gbọ́wọ́ kò rẹ́dí àti gbójúná wojú ẹ ṣùgbọ́n ó dẹ̀ ná kódà wọ́n tún wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn wọ́n nígbà tí wọ́n kẹ̀tẹ̀ tún wá dágúnlẹ̀ tó di wípé arákùnrin ọ̀hún kò lè gbápá mọ́ kò lè gbẹ́sẹ̀ mọ́ ó ti wà unconscious wípé arákùnrin kò fílẹ̀ o pé ó sì dé mọ́lẹ̀ náà tí wọ́n ń ṣe ìyàfẹ́ ni ẹlẹ́ni wípé tó tún wá burú jù bẹ̀ ni wípé wọ́n ló ti kọ́kọ́ ṣèkan náà tí ó jẹ́ wípé wọ́n ti kọ́kọ́ pààyàn kan ilé ìgbìmọ̀ asòfin wọ́n wá sọ wọ́n ní eléyìí ó burú jáì pé ìwà ẹranko ni irú ẹni tó bá wúrú ìwà yìí kò yẹ kó wà láàrin àwọn èèyàn kó sì mọ̀ gbé wọ́n wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn wọ́n ní àjọ ọlọ́pàá wípé gbogbo ìgbésẹ̀ wọn pátápátá kí wọ́n yá tètè gbé o wípé eléyìí ṣe kò sí ó ti kọjá tó ṣe dọwọ́ eléyìí ò ṣe dọwọ́ bò ó wípé wọ́n gbọ́dọ̀ gbé lọ sí ilé ẹjọ́ kí wọ́n fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ kí ilé ẹjọ́ sì gbé ìdájọ́ kalẹ̀ ìdájọ́ tí ilé ẹjọ́ bá wá gbé kalẹ̀ kí iṣẹ́ ó bẹ̀rẹ̀ lórí ẹ̀ now wọ́n tún wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn wọ́n ní ṣe wá rẹ̀yìn ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Èkó wọ́n ní irú eléyìí ó wà láàrin yín ẹ tètè jáwé gbélé ẹ lé kẹ́ kọ́kọ́ yọná pé kì í sọmọ ẹgbẹ́ yín mọ́ o wípé because irú eléyìí pé wọ́n gbọ́dọ̀ mọ̀ pé mọ́ pé ó jẹ́ ọmọ ẹgbẹ́ kan wípé ẹgbẹ́ onímọ́tò yẹ kó jẹ́ àwọn ẹgbẹ́ tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ bu ọlá fún ẹgbẹ́ tó yẹ kó jẹ́ professional body ni wọ́n ní ṣùgbọ́n it's unfortunate pẹ̀lú nǹkan báyìí ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ onímọ́tò Honorable Adéwálé tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní níbi tí ọ̀rọ̀ yìí dé dúró báyìí wípé kò sí ṣíṣe kò sáìṣe o pé àwọn ò rí dájú wípé ọ̀rọ̀ yìí àwọn tọ́ láti bẹ̀rẹ̀ títí dópin àwọn ò tọ́ àwọn máa see to this ọ̀rọ̀ yìí to the logical conclusion débi wípé ìwà burúkú tí Shamelion ìyẹn Samsideen Adio tó wù yìí pé dandan ni yóò fojú balẹ̀ ẹjọ́ tẹ́ ẹ bá sì gbàgbé lórí ọ̀rọ̀ yẹn ilé iṣẹ́ ọlọ́pàá
wọ́n ní ń bẹ ní pàǹtí ń bẹ lọ́dọ̀ àwọn kódà ilé ìgbìmọ̀ asòfin tó wá tẹ̀síwájú náà rán pé ọ̀rọ̀ yìí ṣe nǹkan tí wọ́n máa ń fagùn tí ó pẹ́pẹ́pẹ́ pé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ wọn kí wọ́n parí ẹ̀ kíákíá inú ọ̀sẹ̀ tá a wọ̀ yìí kán tètè gbé lọ ilé ẹjọ́ kí wọ́n ṣáàjì ẹ̀ sí kóòtù kí ìdájọ́ ó sì wáyé lórí ẹ̀ wípé irú ìwà báyìí kò yẹ kó ṣẹlẹ̀ láwùjọ wa. Wọ́n tún wá tẹ̀síwájú náà rọ̀ wọn ẹni bó bá kàn tiẹ̀ jẹ́ pé bóyá ọlọ́kadà ó hùwà kan tí ò dáa wọ́n ní ṣé kéèyàn wá fi ìdájọ́ sọ́wọ́ ara ẹ̀ sóun wá ló wá dáa pé arákùnrin yẹn gan débi tí ò lè gbá pákó lè gbẹ́sẹ̀ mọ́ arákùnrin yìí ò filẹ̀ náà ó sì tún gà lọ́rùn mú síbẹ̀ pé irú ìwà ẹranko ni kì í ṣe nǹkan tó yẹ ká máa rí láàrin ẹ̀dá èyí. Kódà ọ̀nàrẹ́bù ọ̀hún tó jálága fún kọ́mítì ìgòkègbodò ọkọ̀ nílé ìgbìmọ̀ asòfin ó tún wá wọ́n lu àwọn ọlọ́pàá náà lọ́gọ̀ ẹnu pé àwọn kàn ti gbìyànjú àwọn dúpẹ́ lọ́wọ́ wọn pé ìgbìyànjú wọn tí wọ́n sáré gbégbèsè kíákíá tí wọ́n sáré lọ arrest arákùnrin ọ̀hún tó pààyàn ìyẹn Samsideen wípé irú tó wá ṣẹlẹ̀ pé àwọn ará Èkó gan abáré èèyàn míì tó nírú ìwà burúkú yẹn nínú eléyìí máa jẹ́ ẹ̀kọ́ ńlá wàá mọ̀ wípé kò sẹ́ni tó lágbára kò sẹ́ni tó láṣẹ láti gbẹ̀mí lẹ́nu èèyàn bíi tiẹ̀ kò sófin tó fààyè gbarú ẹ̀ pẹ̀lú ìwà burúkú yìí kò sáàyè fún nípínlẹ̀ Èkó kò sì ní sáàyè fún títí láì pé torí ẹ̀ ọ̀rọ̀ yìí àwọn máa follow it to the logical conclusion. ẹ̀yẹ́ èèyàn àwọn èèyàn kan sì ń gbé pòrí ẹnu pé tọ́ba orílẹ̀ Ifọ̀ náà àárín nǹkan kan mẹ́ ẹ̀yẹ́ èèyàn ẹ gbọ́ sí lè rí bẹ́ẹ̀ sá ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ máa share fídíò yìí kẹ́ ẹ sì máa kọ́mẹ́ǹtì sábẹ́ fídíò yìí bí ọ̀rọ̀ yìí bá ṣe ń lọ àá gbìyànjú láti máa fún ẹ̀yin èèyàn ní update gbogbo update bó bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí àá gbìyànjú kí a máa fi fún ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ bá lè mọ bí tí ọ̀rọ̀ yìí tó dé dúró ẹ wo fún ti sáà yìí ẹ jẹ́ abámọ́ báyìí.